ọ̀rọ̀ burúkú ti bẹ̀rẹ̀ sí kọlu Primate Ayodele àti Prophet Tibetan lórí ọ̀rọ̀ pé wọ́n ṣe football prediction kò wọlé ewé kò wọlé o. Àwọn football fans ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú sí wọn wípé fake prophet ni wọ́n, fake prophecy ni wọ́n fún àwọn èèyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ lọ fowó ribiribi náà lọ fi ṣe betting pàápàá nígbà tí Primate Ayodele tí wọ́n ṣe prediction kan lórí English Premier League tí ò wọlé. Lára predictions tí wọ́n ṣe ni pé Liverpool máa defeat Luton Town but draw ni àwọn méjèèjì gbá. So ọ̀pọ̀lọpọ̀ tó ti lọ ṣe betting orí wọn gbóná pé ẹ̀ẹ́dẹ̀gbéra yín prophet ẹ ṣe máa ṣerú prediction tí ò wọlé. Àmọ́ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ mò ń bọ̀. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Normally, Primate Ayodele máa ń ṣe àwọn predictions kan tó dẹ̀ máa ń gba nítorí pé ó ti pẹ́ tán ti wà lẹ́nu kan máa ṣe prediction, political prediction àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn kan ní gbogbo prediction nípa football, nípa politics yìí, àwọn èèyàn ní problem ju gbogbo eléyìí lọ. Ṣé ẹ rò pé Ọlọ́run tiẹ̀ wà concern nípa gbogbo èmi ni àwọn political officers nǹkan kan, àwọn governor, president, nígbà tó jẹ́ pé èmi inú àwọn political officers yìí wọ́n lọ sọ́dọ̀ babaláwo, wọ́n ṣe àwọn iṣẹ́ ẹbí. Ṣé ẹ dẹ̀rù pé Ọlọ́run ní time láti ṣẹ̀ṣẹ̀ máa sọ pé òun sọ̀rọ̀ kan nípa wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú gbogbo ogun ìdílé táwọn èèyàn deal pẹ̀lú ní church, táwọn èèyàn ní problem ní church, táwọn èèyàn láìsàn, táwọn èèyàn ní poverty. Tí poverty bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu, ṣùgbọ́n kò sí solution fáwọn èèyàn tó ní issue yìí tó fi wá jẹ́ pé ọ̀rọ̀ football àti politics ni àwọn pastors wa, àwọn prophet wa ní time láti máa sọ pé Ọlọ́run sọ pé èèyàn báyìí báyìí ló máa win. Well, the case is that God cannot be mocked. Ọ̀rọ̀ tọ́lọ́run bá ti sọ confirm ni, no two ways about it. Tẹ́ bá ti rí any prophet tó sọ̀rọ̀ kan tí ò rí bẹ́ẹ̀, Ọlọ́run kọ́ ló sọ. Tọ́lọ́run bá sọ ọ̀rọ̀ yẹn ó di dandan kó rí bẹ́ẹ̀. Nítorí ó common kí àwọn pastors àti prophet kan máa sọ pé Olúwa sọ pé a lot of people náà ti fi kíní yẹn gbá. Ẹlòmíì wọ́n ti fi bá sùn, ẹlòmíì wọ́n fi gbowó lọ́wọ́ ẹ̀, wọ́n ti fi kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́rú. Tó bá ti sọ pé Olúwa wípé ṣẹ̀dẹ̀ mọ́ pé ní Áfíríkà religion ó kó sí wa lórí gan. Mentality tá a ní nípa religion, kò sí nǹkan tá a lè ṣe in the name of religion. Wípé tí pastor bá ti ní Olúwa wípé, so problem ńlá gan ló jẹ́ the way tá a ṣe take religion ní Áfíríkà. Kí wá ṣe Primate Ayodele nìkan ló ṣe prediction tí ó fèlè báyìí o. Prophet Tibetan, Marcus Tibetan ti Celestial náà, àwọn náà ti ṣe prediction rí tó jẹ́ pé kò wọlé rárá. Àti àìmọye prediction tó ti sọ, ìgbà kan wọ́n ní Fáyẹ̀ṣe máa kú kí Buhari tó kú, ìgbà kan wọ́n ní fake ní Baba Adébóyè, Suleiman, Johnson, oríṣiríṣiríṣi. Màá fi fọ́nrán kan hàn yín sìn níbi tí wọ́n ti sọ̀rọ̀ lórí ẹni tó máa win ní Qatar 2022. Wọ́n ní France ló máa win ẹ̀ but Argentina ló pàpà win láìsí màgòmágó. Ẹ̀yin náà ẹ gbọ́. Qatar 2022 World Cup. Yes, sir. It's going on and remain almost a week now before the end of the World Cup, the final. Which country do you think is going to win this World Cup? Do you know I played soccer for 17 years? The winner of the person that will take the trophy is France. That is not how they can do it. France. Yes, France will win. Ọ̀rọ̀ fake prophecies yìí ti wá débi pé àwọn newspaper gan tún wá ń package gbogbo prophecies of the year tó jẹ́ pé fake ni. Fake prophecy. Can you imagine that? So it tells you the problem we have in Africa, that religion is not really the problem in Africa, but the way we have taken religion, our mentality, the way we reason. Tó fi jẹ́ pé gbogbo nǹkan tí pastor bá ti sọ àbí tí prophet bá ti sọ náà la máa believe. Lack of knowledge, ignorance is a big problem tí ó affect ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Africa tó fi di pé ẹlòmíì pastor lóye ó ní gbogbo ọmọ tó bí sílé ọkọ ẹ̀ nítorí pé ó believe nǹkan tó ń sọ pé Olúwa wípé, tó bá sọ pé Olúwa wípé gbogbo nǹkan tó bá ti ní kàn ṣe wọ́n ṣe náà nìyẹn. Nǹkan tó dẹ̀ fa kí ni pé ọ̀pọ̀lọpọ̀ Africans tó jẹ́ African Christian wọ́n ń kàwé, wọ́n ń ka Bible. That's the best you can do for yourself. Nítorí àwọn òyìnbó gan tó gbé àwọn religion yìí wá, wọ́n ń ṣe religion báwa ṣe ń ṣe l'Áfíríkà o. So the best is not to rely on your prophet or pastor, rely on God.
only God cannot fail. That's the best thing you can do for yourself so that you will not get into problem. Tí rí ibi tí èèyàn ti lọ sọ́dọ̀ pásítọ̀, àìmọye pásítọ̀ tó ti gba owó. Ní ẹran tí gbọ́rọ̀ bàbá Tibetan yìí náà ó já sọ̀rọ̀ 65.5 million naira scandal tó di yanpọ̀yanrìn. Ṣé ó yẹ kó máa rí bẹ́ẹ̀? Èrò tiyín lórí fake prophecies and failed predictions lórí football and politics nígbà tí àwọn other major issues wà nílẹ̀ tó yẹ kí àwọn prophets and pastors kí wọ́n bójútó. Kí ni opinion tiyín? Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching Digi Naija.